ọmọ ìgbàlà ké hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọsìn tí òní. Olúwa gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Ọlọ́run ọ̀rọ̀ agbẹ́yìnga ayìnyín lógo torí ẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ fún àǹfààní ńlá tí ẹ̀yin Ọlọ́run fi fún wa láti wà níwájú yín. A gbèrò rẹ̀ ní ọkàn wípé a fẹ́ wá sí ilé ìjọsìn lónìí, Ọlọ́run ò sì gbà fún wa. Ògo ni forúkọ mímọ́ yín. Ọlọ́run tó ń wá sí ìbàyí ní ayọ̀ àti àlàáfíà, agbẹ́yìnga ayìnyín lógo. A ti wà ní abẹ́ ẹsẹ̀ yín ní àkókò yìí ní orúkọ Jésù. Olúwa darapọ̀ mọ́ wa. A wá láti wá gbọ́ ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Olúwa sọ ọ̀rọ̀ yín sínú ayé wa. Kìkì ọ̀rọ̀ kan tó tú ayé ẹni ṣe ní orúkọ Jésù. Olúwa sọ sínú ayé wa. Ọlọ́run ẹ̀mí mímọ́ tí ń tú ọ̀rọ̀ ní ọkàn ènìyàn ní orúkọ Jésù. Olúwa sọ kalẹ̀. Níwọ̀nba tí má lè sọ, Ọlọ́run ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Olúwa túmọ̀ ọ̀rọ̀ rẹ nínú ọ̀rọ̀ àwọn ènìyàn rẹ ní orúkọ Jésù. Ká lọ lé pẹ̀lú ìdáláre ní orúkọ Jésù. Má jẹ́ a lọ lásán. Ní kẹ́yìn ìsìn ní orúkọ Jésù, jẹ́ ká fògo forúkọ mímọ́ yín. Ẹ̀mí mímọ́ Ọlọ́run, Olúwa gbàkóso. Ká lè láyọ̀, ká lè fi yìnyín ní orúkọ Jésù ní àgbàdúrà. Mo kí yín káàbọ̀ ní ẹ̀kan sí ètò ìsìn Yorùbá ní ọ̀sán yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orin wa. Tí a bá fi ọkàn bá orin yẹn lọ, nínú orin yẹn ni àkòrí ìwàásù ọ̀sán yìí ti jáde. Àkòrí ìwàásù ọ̀sán yìí sọ wípé wò ó kí o sì yè. Wò ó kí o sì yè ní àkòrí ìwàásù náà. Ẹ̀mí mímọ́ á darapọ̀ mọ́ wa ní orúkọ Jésù. Tá bá pe èèyàn pé wò ó, tá bá pe àkíyèsí èèyàn pé kó wò ó kankan, yìí túmọ̀ sí wípé olúwa rẹ̀ ti ń wo nǹkan míì. Wò ó túmọ̀ sí àkíyèsí. Bóyá o gbójú síbì kan tí ò ṣe tó yẹ kéèyàn gbójú sí, èèyàn kan wá pe àkíyèsí pé wò ó jẹ́ ọ̀rọ̀ tí èèyàn láti pe àkíyèsí sí. Àkọlé wa dẹ̀ sọ wípé wò ó kí o sì yè. Ẹnìkan tí a lè wò tí a lè yè ní Jésù Kristi. Nínú orin yẹn ó sọ wípé a rán mi níṣẹ́, hallelujah, èmi dẹ̀ ṣetán láti jíṣẹ́ náà. Ẹnìkan tí oríṣiríṣi nǹkan lèèyàn ń wò láyé. A rí àwọn ọkùnrin mìíràn tó máa ń wa ọkọ̀ lọ, wọ́n máa wo obìnrin. Ṣé yẹn ni pé wọ́n lè wò kán yè? Jésù nìkan ni a lè wò kí a yè. Olòmíràn, wọ́n ní ká bá bu ọtí sínú ìgò, wíwú ẹ̀ lásán ó ń fa ẹlòmíràn mọ́ra láti mu ọtí yẹn. A ní orí ọtí yẹn bójú ẹ̀ ṣe rí. Ó wò ó ṣùgbọ́n kò ń ṣe síbi yè. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lènìyàn ń wò láyé tó ń bọ́ síbi ìparun, ṣùgbọ́n Jésù nìkan ni a lè wò kí a lè yè. Jésù lè sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní èmi nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè. Òun nìkan ni àwòmọ́rọ̀ wa ní ọ̀sán yìí, bí orin yẹn sọ pé iṣẹ́ tó Olúwa rán wa a fẹ́ jẹ pé tó bá ní nǹkan tí àwọn ẹlòmíràn wà nílé ìjọsìn, nǹkan mìíràn ló ń wò. Ó lè jẹ́ olùṣọ́ àgùntàn ẹ̀mí kan tó wá láti wá wò. Ẹlòmíràn orúkọ ìjọ ló ń wò tó ṣe jẹ́ onígbàgbọ́. Ẹlòmíràn ilé ìjọsìn ni òun ní nǹkan tí ó ń wò. Mo rọ̀ wá ní ọ̀sán yìí pé ká wo Jésù. Bíbélì sọ pé òun ni aláṣepé àti olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa. Ìtàn tí màá sọ ni ìtàn àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n kọjá lọ. Àwọn ìtàn yẹn nínú ìwé Númérì. Nígbà tí ẹlòmíràn nǹkan tó ń wò lè jẹ́ kíkùn. Nínú ìtàn yẹn wà nínú Númérì orí 21. Nígbà tí wọ́n ti kùn ní làálàá ayé nígbà mìíràn, nínú ìwàásù yìí àsọ nǹkan tó máa ń jẹ́ kí ènìyàn gbé ojú kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí àárẹ̀ mú ọkàn, tá bá ka Númérì orí 21 ẹsẹ̀ 4. Ó ní wọ́n rìn láti òkè Hórì lọ sí ọ̀nà tó lọ sí Òkun Pupa láti yí ilẹ̀ Édómù ká. Sùúrù tán àwọn ọmọ ènìyàn náà púpọ̀ nítorí ọ̀nà náà. Ṣé nínú ìgbé ayé wa ní nǹkan tí à ń là kọjá, ẹ̀yin ará mi nínú Olúwa, ṣé sùúrù ti tán ọkàn wa? Ṣé ìrètí ti pin?
a rò pé kò sí ọ̀nà mìíràn. Mo rọ̀ yín ní ọ̀sán yìí, ẹ wo Jésù, ìyè wà nínú Jésù. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Olúwa sì wí fún Mósè pé, rọ ejò amúbú náà kan, kí tàbá mú ka ẹsẹ̀ yẹn dáadáa kó tó nípa ṣe dé ẹsẹ̀ 8. Bíbélì sọ wípé wọ́n kùn, àárẹ̀ mú ọkàn wọn, wá tó àkókò wọn wá sí ọ̀dọ̀ Mósè pé kí Mósè gbàdúrà fún wọn. Tẹ́ bá wo ìgbé ayé àwọn ọmọ Ísírẹ́lì yẹn náà, wọn tí ì wo Jésù, gbogbo èròǹgbà ọkàn wọn ni pé Mósè nìkan ló lè bá Ọlọ́run sọ̀rọ̀. A lè dúpẹ́ lọ́wọ́ oore ọ̀fẹ́ tọ́lọ́run fún wa nínú ìgbàlà pé Jésù ti fi ara rẹ̀ sílẹ̀ fún wa pé kò sí alárinà kan. Bíbélì sọ pé kò sí alárinà kan láàrin Ọlọ́run àti àwọn bí kò ṣe Jésù Kristi. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì yìí wọn tí ì gba Ọlọ́run rẹ̀ gbọ́. Tẹ́ bá wo bí ẹsẹ̀ 6 bí ẹsẹ̀ 5 wọ́n lọ bá Mósè pé kí Mósè bá wọn gba àdúrà sí Ọlọ́run. So ojú wọn ṣì wà ní ara Mósè. Mo wá rọ̀ wá ní àkókò yìí pé ẹ jẹ́ kí ojú wa wà ní ọ̀dọ̀ Jésù Kristi. Ẹ má jẹ́ kó sí alárinà kankan láàrin àwa àti Ọlọ́run. Ni Olúwa wọ́n sì wí fún Mósè torí wọ́n nígbàgbọ́ pé Mósè nìkan ló lè bá Ọlọ́run sọ̀rọ̀. Ó wá ní kó rọ ejò amúgbóná kan kí ó sì fi sórí ọ̀pá bùn kan, yóò sì ṣe olúkúlùkù ẹni tí ojú ejò bá bù jẹ. Nígbà tí ó bá wò yóò yè. Mósè sì rọ ejò idẹ náà, ó sì fi sórí ọ̀pá bùn kan, ó sì ṣe pé bí ejò kan bá bù ènìyàn kan jẹ, nígbà tí ó bá wo idẹ náà, òun náà yóò sì jẹ. Eléyìí ló máa mú mi lọ sínú májẹ̀mú tuntun. Bí a ṣe gbé ejò kọ́ orí igi ní ọjọ́ náà, bí àwọn Ísírẹ́lì ṣe pọ̀ tó tẹ́ bá ka ìtàn yẹn dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ni ò pàpà síbẹ̀síbẹ̀ tí Ọlọ́run pa láṣẹ fún Mósè pé wọ́n gbé ejò yẹn sórí igi, pẹ́nikẹ́ni tó bá wò ó kóyè. Àìgbọ́ràn, orí kunkun, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tí ì wo ejò tá gbé kọ́ sórí igi nígbà tí Ọlọ́run ti pa láṣẹ pé ẹ wò ó, ẹnikẹ́ni tó bá wò á yè. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì wò ó, wọ́n lè ṣègbé sínú aginjù náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní níjọ Ọlọ́run lónìí, Jésù Kristi, Bíbélì tábà lọ ka ìwé Jòhánù, ó ní bá ṣe gbé ejò kọ́ orí igi bẹ́ẹ̀ la ṣe gbé Jésù Kristi kọ́ orí igi. Ẹnikẹ́ni tó bá wò ó, Bíbélì ní yóò yè. Ṣùgbọ́n lóde òní àwọn mìíràn kò tí ì wo Jésù. Tábà lọ sí ìkéde ẹgbà Jésù sínú ayé yìí, wá láwọn nílò Jésù. Bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe pọ̀ láti gbójú sókè wo ejò náà tí wọ́n ṣègbè lágbèjù, bẹ́ẹ̀ làpọ̀lọpọ̀ náà ṣe ṣègbè. Àní ṣègbè ní orúkọ Jésù. Tábà wo ìgbé ayé Pétérù, má tún lọ sí ìgbé ayé Pétérù nígbà tí nínú Mátíù orí 14 ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30. Ó sì wí pé wá nítorí nínú sọ yẹn Jésù wà ní òdì kejì. Jésù rìn lórí omi. Àwọn kan wá sọ wípé ìwìn ni nínú Bíbélì. Ó wá ní òun lòun rìn lórí omi pé kí Pétérù wá. Nígbà tí Pétérù fi ojú rẹ̀ sí ọ̀dọ̀ Jésù, tàbá kà dáadáa, ó sì wípé wá. Nígbà náà ni ó sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ lọ. Ó rìn lórí omi láti tọ̀ Jésù lọ. Ṣùgbọ́n nígbà tí ó rí afẹ́fẹ́, tí afẹ́fẹ́ lé, ẹ̀rù bà á, ó sì bẹ̀rẹ̀ sí rì. Ó sì kígbe pé gbà mí Olúwa. Tàbá ní ọmọ kékeré tí bàbá ẹ̀ bá wà lórí òkè tó bá ní kó wá, ọmọ kékeré yẹn kó ṣe kéré tó yẹn, ọ̀dọ̀ bàbá ẹ̀ ní ojú ẹ̀ máa wà. Ẹ bá wo ìgbé ayé Pétérù, ojú ẹ̀ wà lára Jésù, ó rìn lórí omi yẹn. Ṣùgbọ́n ó tún àkókò kan nígbà tí ìjì ayé dé, nígbà tí afẹ́fẹ́ ayé dé, kí ló ṣe? Tàbá wo kò sí nínú Bíbélì, ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Pétérù? Ó gbé ojú rẹ̀ kúrò lọ́dọ̀ Jésù, olùmúkórì. Tó bá jẹ́ kó kọjú sí Jésù yẹn bí Jésù ṣe ní kó máa rìn bọ̀, tó ń tẹ̀lé Jésù, tó ń rọjú mọ́ Jésù, Pétérù ò ní rí. Ṣùgbọ́n Jésù náà ló bàbà gbàlà. So nǹkan tí mò ń sọ ni pé ẹ jẹ́ ká gbójú sí Jésù. Ìjì ayé máa wá, atẹ́gùn ayé afẹ́. Bíbélì ò sọ pé àní rí ìdààmú. Ṣùgbọ́n nǹkan kan tó jẹ́ ká mú ní òkúnkúndùn, ká mú dání ní ọ̀sán yìí ni pé bó ṣe wù kó lè rí, Jésù náà ló pàpà gbà. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìgbà ayé wa rí bí ìgbà ayé Pétérù ká gbójú kúrò lọ́dọ̀ Jésù. Ìjì afẹ́, atẹ́gùn afẹ́, ìjì ayé á wá, ṣùgbọ́n ẹ
ẹnìkan tó lè gbà wá tí a lè rí ìyè nínú rẹ̀ òun náà ni Jésù Kristi. Jésù á sì gbà wá ní orúkọ Jésù. Àwọn èrè wà nínú pé kéèyàn gbójú sí Jésù. Tá bá wo orin Dáfídì orí 23 ẹsẹ̀ 5. Orin Dáfídì wípé wọ́n wò ó ìmọ́lẹ̀ sì mọ́ wọn ojú kò tì wọ́n. Ta ni wọ́n wò? Jésù. Ẹ jẹ́ ká gbé ojú sí Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run lé orí wọ́n wò ó ìmọ́lẹ̀ mọ́ wọn. Kò sí gbogbo nǹkan tá lè máa là kọjá nílé ayé yìí. Ẹ jẹ́ ká gbé ojú sí Jésù. Bíbélì ní òun ni aláṣepé àti ìgbàgbọ́ wa. Kò sí nǹkan tá a fẹ́ tí a kò rí nínú Jésù. Òun nìkan ni ìyè wà nínú ẹ̀. Òun nìkan ló lè fúnni ní ayọ̀. Gbígbójú sí Jésù, ká máa wo Jésù bí aláṣepé ìgbàgbọ́. Òun nìkan ló lè fún wa ní ayọ̀. Kò sí ayọ̀ níbòmíràn, kò dẹ̀ sí ìgbàlà ní ọ̀dọ̀ ẹnì kankan. Ayọ̀ wà nínú Jésù, ìfẹ́ wà nínú Jésù, àlàáfíà wà nínú Jésù. Tí a bá ti lè gbójú sí Jésù, tí a kò jẹ́ kí ojú wa kí ó yẹ̀, kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Jésù ó dàbí ejò tí a gbé kọ orí igi ni. Ká fojú wa sí Jésù ní gbogbo làálàá wa láyé, ní gbogbo ìrìn àjò tí a lè rìn láyé. Ká mọ̀ pé Jésù nìkan ni ọba tó lè gbà wá. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa sì wà ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run á tún agbára yín ṣe. Ẹ̀mí Ọlọ́run sì ní fi yín sílẹ̀. Ó dàbí ká ní a ti gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu. Ibo ni a ń fi ojú wa sí gangan? Ṣé mọ̀ wípé ibi tí a ń fi ojú wa sí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn? Bàbá fẹ́ kọ́ ẹ̀kọ́ yìí dáadáa ní ara Dáfídì nínú Sáàmù orí 121 ẹsẹ̀ àkọ́kọ́ ó ní èmi yóò gbé ojú mi sí. Onísáàmù mọ ibi tí ìrànlọ́wọ́ lè ti wá. Ó ní lórí òkè wọn ni lòun gbé ojú òun sí. Ta ló ń bẹ lókè? Ìbéèrè mi ni wípé ta là ń wò? Torí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń wo ìjọba. Ọ̀pọ̀lọpọ̀ wa ìjọba ni la máa wò. Ọ̀pọ̀lọpọ̀ wa àwọn òbí wa la máa wò. Ọ̀pọ̀lọpọ̀ á sì wo ọ̀pọ̀lọpọ̀ á wo ọkọ, ọ̀pọ̀lọpọ̀ ó wo ìyàwó. Ṣùgbọ́n kò sí gbogbo àwọn ibi tí a wò yìí. Lóòótọ́ wọ́n dára ní ọ̀nà kan o nípa títí wọn o. Ṣùgbọ́n kò sí ibi tí a wò yìí, gbogbo àwọn ibi tí a wò yìí tí ò ní ibi tí agbára wọn pín sí. Ibì kan náà tí a lè wò tí agbára ò lè pín, òun ni Jésù Kristi. Ibo la gbójú wa sí onígbàgbọ́? Ọ̀pọ̀ wa lónìí à ń wo dókítọ̀ léyìí tó dáa fún ìwòsàn. Ṣùgbọ́n àwọn dókítọ̀ tẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti parí ẹ̀ fún ara wọn. Wọ́n ní àwọn gbìyànjú ni ó tán. Ọlọ́run nìkan ló lè wòsàn. Àwọn táwa sí wó nìyẹn. Ìjọba tẹ̀ ti kọ́ wa tí kankan bá ti lè ṣe pé 999 àbí kí la máa ń pè sáré pé 999. Onígbàgbọ́ náà tẹ̀ ti gbàgbé bá a ṣe lè gbé Ọlọ́run. Àgbà 999 gbọ́ ju Ọlọ́run lọ. Lẹ́yìn ọ̀rẹ́ iná ni a tún ṣe wá sọ pé pásítọ̀ ìdákùnrin lọ́wọ́ nínú àdúrà hospital ni mo wà báyìí wọ́n tẹ̀ ti gbìyànjú. Ibo là ń wò? Ẹ mọ̀ wípé ìrìn àjò nígbàgbọ́ dàbí ìrìn àjò tí bí ìrìn àjò jagunjagun tàbí ìrìn àjò àwọn tó ń sáré ìje. Èyí tá bá fẹ́ mú nínú méjèèjì ni.
ìgbà tí Apostle Paul tó ń sọ̀rọ̀ nípa ihun tí àwọn jagunjagun gbọdọ̀ nílò láti fi táwọn jagunjagun bá ti rí wọn, gbogbo tó máa ń lò láti fi dáàbò bora wọn lọ́wọ́ ọ̀tá àti ọfà ọ̀tá, wọ́n á lo ìkankan láti borí wọn, wọ́n á lò mí láti bojú, wọ́n á lò mí láti bo àyà, gbogbo á fi tẹsẹ̀ sí. Ìkankan wà tí Apostle Paul sọ wípé wọ́n bò, òun ni ẹ̀yìn wọn. Ẹni tó bá ranjú mọ́, tó bá ní nǹkan tó ń bò níwájú kò nílò láti bo ẹ̀yìn. Ṣùgbọ́n wọn tí ó bo ẹ̀yìn, àwọn tẹ́ pé lẹ́sẹ̀ òjijì náà kàn lè yí padà tí wọ́n ní wọ Ọlọ́run mọ́, àwọn náà nílò láti bo ẹ̀yìn. Torí jagunjagun tó bá yí padà, ọfà ó pa lẹ́yìn. Ṣùgbọ́n a nílò láti bo ẹ̀yìn torí pé Ọlọ́run là ń wò lọ́ọ̀kan, òun là sì tẹjú mọ́. Tàbí àwọn tó ń sáré ìje, Yorùbá ní ẹni tí a ń wò kìí wòran. Àwọn tó sáré ìje tó bá ti wà lórí pápá tó bá fẹ́ sáré, tẹ́ bá ń sá àwọn tó bá jẹ́ pé sísà tẹ́ ń sá àwọn pé wọ́n ó yẹ sá pẹ́sẹ̀ méjì sí májẹ̀ kó bá tó bá lè fi tí wọn gbọ́ yẹn tó ń wẹni tó ń sá wọn. Kí ni ó ṣẹlẹ̀? Tí wọ́n bá máa wo iwájú, ẹni yóò ṣubú. Kò sí bó ṣe yára tàbí kó mú eré sá tó. Ìgbàkígbà tó bá ti gbé ojú rẹ̀ kúrò nínú ọ̀nà níwájú tó ń lọ, yóò ṣubú ni. A sì lè dánwò tábádẹ́ta ká máa sáré lọ ká máa rẹ̀gẹ́. Onígbàgbọ́ ibo là ń wò. Ìwọ̀nba ìgbà tí a bá ti fi ara wa sílẹ̀ láti wo ọ̀tún tàbí wo òsì, tá a wo Jésù Kristi gẹ́gẹ́ bí aláṣepé àti olùgbàlà wa, ó tàn. Nínú Hébérù orí 12 ẹsẹ̀ 2 àbí ló wà lẹ́rù. Ó ní ká wo Jésù, kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, kí a máa wò ó, ohun tí Bẹ́ẹ̀lì sọ fún wa yìí. Eléyìí ti kọjá ìgbaniníyànjú, ó dàbí ká ló ti di àṣẹ. Ká wo Jésù aláṣepé olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ó bá tán. Kò sí ohun tí a wo Jésù Kristi fún tí apá rẹ̀ ò ká fún wa. Ẹ jẹ́ ká kúrò nínú ká máa wo àfáà, ká máa wo wòlíì. Ẹnìkan bá mi sọ̀rọ̀ ní àgbàkọ́kọ́ mọ ènìyàn lọ́sẹ̀ tó kọjá. Olóko ni mo pe wòlíì mi lọ́jọ́ kan. Ṣé mọ̀ wípé àwọn tá ń pè ní wòlíì, àwọn olóòdúró bẹ nínú wọn, rọ́ṣùpọ̀ ní wọn náà. Ó ní bá pe wòlíì mi, ó bá ní wòlíì mú nílò àdúrà, ẹ dákun àdúrà ràn lọ́wọ́ wòlíì mi, kéde ó tún gba àdúrà fún láti ọjọ́ tó ti dénú ìjọ ni. Àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé, àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, àwọn ni mo wà fún láti gbàdúrà. Tó o bá fi lè dá àdúrà gbà fúnra rẹ̀ sí, má gbà. Àbí èmi wòlíì tó ní kí n gbàdúrà fún ọ, Ọlọ́run lèmi náà gbàdúrà sí, ìwọ náà lè gbàdúrà sọ́lọ́run. Mo ní màmá, Ọlọ́run bá ń ṣe tẹ́ ní wòlíì tó dáa. Bẹ́ẹ̀ la bẹ̀rẹ̀ tí ó sọ wípé ẹjọ́ ṣe lè ràn lọ́wọ́ nípa àdúrà iyekíye tí ó bá náà. Iyekíye tí ó bá náà. Ìbúnà lẹ́yìn tó sọ bẹ́ẹ̀ fún mi ní bí ọ̀sẹ̀ bí 3-4 sẹ́yìn. Ẹ gbàdúrà fún iyekíye tẹ́ bá fẹ́ kí n san. Ẹnìyẹn fẹ́ máa wo èmi fúnra tèmi wo Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣíwọ́ ní wíwo àwọn wòlíì, ká ṣíwọ́ ní wíwo alàgbà kankan. Ẹ jẹ́ ká máa wo Jésù Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Mo fẹ́ fi kíní kan dá wa lójú lónìí, mi ò fi já wa láyà. Ẹ jẹ́ wọ́n pé tí wòlíì bá gbàdúrà tí Ọlọ́run bá ní gbọ́ àdúrà yìí gbọ́.
ṣẹ́ni gbígbọ́ àdúrà àti mímú àdúrà ṣẹ Ọlọ́run nìkan ni ó ṣe ní. Òun ló sọ pé ọ̀rọ̀ yìí dàbí kéèkì ó ṣe ìmọ̀ràn, ó ti di àṣẹ. Lẹ́nikẹ́ni tí ó bá ṣàṣeyọrí nínú ìgbàgbọ́, nínú ìrìn àjò ayé rẹ̀, kó wo Jésù Kristi nìkan olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa kí a lè yè. Ẹ jẹ́ ká wo Jésù Kristi kí a lè yè. Wà ṣe jókòó mo fẹ́ ká tẹ̀lé ọkàn wa bá. Ẹ jẹ́ ká gbàdúrà ní tòótọ́ láti inú ọkàn wa lónìí. Wípé Olúwa ràn mí lọ́wọ́ kí n lè wò ọ́, kí n sì rí ìyè. Ohun tó lọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tó sọ fún Mósè ní pé ó ní rọ ejò amúbí iná kan kó gbé kọ́ sórí igi. Ẹnikẹ́ni tó bá wo ejò náà nígbà tí ejò kan bá bù ṣan nísàlẹ̀ tó bá fi lè wo ejò tòkè yóò rí ìgbàlà. Ó ní ó yè. Gbogbo àwọn tí wọ́n sì wo ejò náà, ejò amúbí iná tí Ọlọ́run ní kí Mósè rọ, bí wọ́n lè jọ ṣe bù wọ́n ṣán tí wọ́n wò ni wọ́n rí ìyè. Bẹ́ẹ̀ gan ni Jésù Kristi tí a padà wá gbé sókè lórí igi àgbélébùú. Ẹnikẹ́ni tó bá wò ó yóò rí ìyè. Ẹnikẹ́ni tó bá wo Jésù Kristi yóò rí ìyè. Ìpinnu Ọlọ́run nìyẹn. Olúwa ràn mí lọ́wọ́ jẹ́ kí n lè wò ọ́ ní gbogbo ìgbà àti nígbà gbogbo nínú ayé mi. Ẹ jẹ́ ká gbàdúrà yìí. Ẹ jẹ́ kí n lè wò yín ní gbogbo ìgbà àti nígbà gbogbo nínú ayé mi. Ẹ ràn mí lọ́wọ́ kí n lè wò yín Olúwa. Ẹ ràn mí lọ́wọ́ Olúwa, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Nínú ọ̀nà ìgbàgbọ́ mi ẹ jẹ́ kí n lè wò yín ní gbogbo ìgbà. Ẹ̀yin nìkan ni mo fẹ́ wò. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ kí n yẹsẹ̀ nígbà kankan rárá. Ẹ má jẹ́ kí n wọ̀tún, ẹ má jẹ́ kí n wo òsì. Ẹ má jẹ́ kí n wo ẹni tí ipá rẹ̀ lè pin nígbàkúgbà. Olúwa ẹ ràn mí lọ́wọ́ kí n lè wò yín ní gbogbo ìgbà nínú ìgbésí ayé mi títí máa fi rin ìrìn àjò mi dé òpin. Ẹ má jẹ́ kí n gbójú kúrò lára yín. Ẹ jẹ́ ká fi kún àdúrà náà wípé Olúwa gẹ́gẹ́ bí ìlérí gbogbo ìgbà tí mo bá ti ń wò yín, ẹ jẹ́ kí n rí ìyè níbẹ̀. Ẹ jẹ́ kí n rí ìyè. Orin kan sọ nínú àwọn orin ìsìn wa, ó ní ìyè wà ní wíwo Jésù Kristi ẹni tí a kàn mọ́gi. Ìyè wà nísinsìnyí fún ọ. Wo ẹlẹ́ṣẹ̀ kí o lè rí ìgbàlà. Wo ẹni tí a kàn mọ́gi. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run ní gbogbo ìgbà tí mo bá ti ń gbé ojú mi sókè láti wò yín, Olúwa ẹ jẹ́ kí n rí ìyè yín nínú rẹ̀. Ẹ jẹ́ kí n rí ìyè yín, kí n rí ìyè gbà. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kó ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa ní orúkọ Jésù torí pa ti pinnu láti wò yín láti rí yín lọ. Ọlọ́run ìgbàlà ní gbogbo ìgbà tí a bá ti gbé ojú wa sókè láti wò yín. Bàbá mímọ́ ẹ jẹ́ ká rí ìyè níbẹ̀. Nínú gbogbo ohun tó lè ti di òkú nínú ayé wa, nínú ìgbéyàwó wa ni, nínú òwò wa ni, nínú iṣẹ́ wa ni, nínú okun wa ni, gbogbo ohun tó lè ti di òkú nínú ayé wa, bí a ṣe ń wò yìí lórí àti nínú pé ìnìkan láwọn máa wò láti òní lọ, bí a ṣe ń wò yìí lórúkọ Jésù yá Olúwa ẹ fún wa ní ìyè. Ọlọ́run ìgbàlà ó ẹ fún wa ní ìyè. Ohunkóhun bó ti wù kó dára tó lè mú wa kúrò níwájú yín, tó lè gbé ojú wa kúrò lára yín, ní orúkọ Jésù Olúwa ẹ mú ọ kúrò ní ayé wa. Ẹ jẹ́ ká wò yín dé òpin. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ẹni tẹ́ ti lò fún wa lórí orúkọ Jésù Olúwa ẹ tún okun wọn ṣe. Olúwa ẹ tún agbára wọn ṣe. Ẹ má ṣe wọn lówó èlò àrùpàtì. Àgbẹ̀tọ̀ Olúwa ti gbọ́ àdúrà wa. Bá a ṣe lọ ní ọ̀sẹ̀ tí Olúwa ẹ máa bá wa lọ. Lórúkọ Jésù ògo yín kó farahàn nínú ayé wa. Gbogbo ń tá dáwọ́lé nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹ jẹ́ kó yọrí sí rere. Gbogbo ibi tí a fi ẹsẹ̀ wa tẹ̀ Olúwa ẹ gbàbẹ̀ fún wa. A gbàdúrà ní orúkọ Jésù búburú kan ò ní ṣubú lù wá. Nínú ọ̀sẹ̀ tuntun àrùn kárùn kò sì ní súnmọ́lé wa.
ẹ kà wá mọ́kà àwọn alàyè lọ́sẹ̀ tó wà ká tó padà wá ká lè wá yin orúkọ lógo. Ṣùgbọ́n kó tó tó àsìkò yìí lọ́sẹ̀ tó ń bọ̀, Olúwa ẹ jẹ́ ká rí ìjẹ́rìísí agbára ẹ̀kọ́ nínú ayé wa. Ó ti rí bẹ́ẹ̀. Ìjà lẹ́nikẹ́ni tó ṣàìsàn nínú ayé wa nínú wa lónìí lórúkọ Jésù, ó yẹ gba ìwòsàn. Ìjà lẹ́nikẹ́ni tó rẹ̀ lórúkọ Jésù, ó yẹ gba okun. Adúgbò tó gbẹ ti ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún orúkọ wọn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọmọ ìgbàlà ké hallelujah.